wá ṣe mo ló mú u rẹ ó fi ṣe g of x. Ó wá differentiate u rẹ with respect to x. Eléyìí ó wá fún ọ ní g prime of x. Y rẹ náà yóò mọ di kíni o, ó rí pé kí láti fi function òun kúrò ní ara wọn. Àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule tó lulẹ̀, kí n rò ó ní ẹ gbé kíní wá, èmi ló kàn. Ọ̀yà bó ló ṣe wá ṣe mo ló mú u rẹ ó fi ṣe g of x. Ó wá differentiate u rẹ with respect to x. Eléyìí ó wá fún ọ ní g prime of x. Y rẹ náà yóò mọ di kíni o, ó rí pé kí láti fi function òun kúrò ní ara wọn. Àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule tó lulẹ̀, kí n rò ó ní ẹ gbé kíní wá, èmi ló kàn. Ọ̀yà bó ló ṣe wá ṣe mo ló mú u rẹ ó fi ṣe g of x. Ó wá differentiate u rẹ with respect to x. Eléyìí ó wá fún ọ ní g prime of x. Y rẹ náà yóò mọ di kíni o, ó rí pé kí láti fi function òun kúrò ní ara wọn. Àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule tó lulẹ̀, kí n rò ó ní ẹ gbé kíní wá, èmi ló kàn. Ọ̀yà bó ló ṣe wá ṣe mo ló mú u rẹ ó fi ṣe g of x. Ó wá differentiate u rẹ with respect to x. Eléyìí ó wá fún ọ ní g prime of x. Y rẹ náà yóò mọ di kíni o, ó rí pé kí láti fi function òun kúrò ní ara wọn. Àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule tó lulẹ̀, kí n rò ó ní ẹ gbé kíní wá, èmi ló kàn. Ọ̀yà bó ló ṣe wá ṣe mo ló mú u rẹ ó fi ṣe g of x. Ó wá differentiate u rẹ with respect to x. Eléyìí ó wá fún ọ ní g prime of x. Y rẹ náà yóò mọ di kíni o, ó rí pé kí láti fi function òun kúrò ní ara wọn. Àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule tó lulẹ̀, kí n rò ó ní ẹ gbé kíní wá, èmi ló kàn. Ọ̀yà bó ló ṣe wá ṣe mo ló mú u rẹ ó fi ṣe g of x. Ó wá differentiate u rẹ with respect to x. Eléyìí ó wá fún ọ ní g prime of x. Ẹ káàbọ̀ sí orí ètò ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Lọ́yọ̀ ni, lọ́ṣùn ni, lẹ́kìtì, lóńdó. Ẹ káàbọ̀ sí orí ètò alẹ́ ìṣirò níbi tí a ti mọ jíròrò lórí ìmọ̀ ìṣirò àti ẹwà tí ó wà nínú ìmọ̀ ìṣirò. Ẹ mọ̀ bá mi ká lọ. Function òun kúrò ní ara wọn. Àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule. Tó bá jẹ́ pé ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ di pé gẹ́gẹ́ bí a ṣe sọ, ètò yìí yóò pín sí agbọ́nrin méjì. Ìpele méjì ni ètò alẹ́ ìṣirò. Ẹ rí ìpele alákọ̀ọ́kọ́, ibẹ̀ láti mọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ tàbí ká mọ jíròrò lórí ìmọ̀ ìṣirò àti àwọn tó ń ṣe kíni o àti gbogbo ohun tó ń lọ káàkiri àgbáláyé. So lálẹ́ ètò ní a mọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n lóríṣiríṣi, bóyá ó tọ́ àbí kò tọ́ ká máa fi èdè Yorùbá tí a mọ̀ láti fi mọ ṣe kíni o láti fi mọ ṣàlàyé ìṣirò. Àwa tí a ń darapọ̀ mọ́ wa, ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sọwọ́, ẹ bá mi share, kẹ́dẹ̀ like ẹ̀, kẹ́ bá mi fi sọwọ́ fún àwọn ọ̀rẹ́ wa gbogbo. Ẹ function òun kúrò ní ara wọn. Àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule tó lulẹ̀. Kí ló fà á tí a fi ń ṣe ètò yìí? Òun náà ni pé kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni tó fi dé iléèwé ẹ̀kọ́ gíga, wọ́n kórìíra tí a mọ̀ sí èdè ìmọ̀ ìṣirò. Kódà tẹ́ bá wo ẹ̀kọ́ wọn tàbí tẹ́ bá wo èsì ìdánwò wọn, ẹ rí pé Fatai mẹ́sàn-án òun náà ni ó ṣe kíni o, òun náà lẹ́gbẹ̀ẹ́ wa. Ẹ má bínú àwa tí a bá ń jẹ́ Fatai o. So tàbí kó jẹ́ kíni, tàbí kó jẹ́ àwọ̀ ẹ̀jẹ̀ tí a mọ̀ sí red. So òun náà ni pé kíni o, àwọn èèyàn nífẹ̀ẹ́ sí ìṣirò, àwọn èèyàn dẹ̀ ṣe kíni, àwọn èèyàn láìkì ìṣirò. Kí ló fà á?
wọ́n mọ̀ ṣàlàyé ẹja délé agbára náà. function ń kúrò ní ara wọn àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule tó lulẹ̀, kérù ó ní ẹgbẹ́ kíní wá èmi ló kàn. bó tilẹ̀ jẹ́ wípé tẹ́ bá bí ọ̀pọ̀lọpọ̀ pé kí ni 1 plus 1 wọ́n ṣàlàyé fún wa pé 2 ni láláì mọ̀ pé bí 1 plus 1 bó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀kọ́ ìṣirò yòókù rí. ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa olóyè, tí ẹ bá ṣe ń darapọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá share kẹ́dẹ̀ bá like ẹ subscribe ẹ̀. lálẹ́ yìí ní ìpele àkọ́kọ́ ẹ mọ̀ bá dá sí ètò pé kí ló fà kí ló tọ́ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ fi kórìíra ìṣirò. ìjẹ́ sódẹ́sì tọ́ àbí kò tọ́ ká mọ́ fi èdè Yorùbá yìí ká fi mọ́ kọ́ ìṣirò àbí ká mọ́ fi ṣe kíni o, àbí èdè Gẹ̀ẹ́sì òun náà ni ká mọ́ fi kọ́ lọ. ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ní ìpele pé kó jẹ̀bùn, níbi tí a ti fi àyè sílẹ̀ láti ṣe kíni o, láti pè wá wọlé tẹ́dẹ̀ mú nọ́mbà. so tẹ́ bá mú nọ́mbà tá a ṣì béèrè lọ́wọ́ yìí tí àwọn ìbéèrè ìṣirò tí a ti kọ sílẹ̀ tí ó bá jẹ́, ẹnikẹ́ni tó bá gbà yóò ṣe kíni o, yóò jẹ ẹ̀bùn. à ń pè yín adẹ́sí ń rọ̀ yín ẹ̀yin olólùfẹ́ ètò yìí kẹ́ wá ṣe agbátẹrù ètò yìí pẹ̀lú kẹ́ mọ fún àwọn èèyàn ní ẹ̀bùn eléyìí tó jẹ́ pé kíni o, ẹ̀bùn èyí tá a mọ̀ fún àwọn tó bá jẹ́ wọ́n ṣe kíni o, tí wọ́n bá pè wọlé tí wọ́n dẹ̀ sì jẹ ẹ̀bùn yìí. pẹ̀lú tí mò ń sọ lọ òun náà ni pé kí ló fà á, kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ fi kórìíra ìṣirò. alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni pé kíni o, òun náà ni tí wọ́n ń gbọ́ káàkiri ẹni pé tọ́pọ̀lọpọ̀ ṣe ń gbé máàtì yìí ti lé o, kódà ẹlòmíì ò dé kíni kò délé ẹ̀kọ́ kò kọ́ rí tó fi mọ̀ pé kíni tó fi ń sọ àwọn gbólóhùn káàkiri ẹ̀. so ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni olùkọ́ tó ń kọ́ iṣẹ́ náà. ẹni pé olùkọ́ mi yàtọ̀ sí pé mọ iṣẹ́ náà kọ́, olùkọ́ mi burú tẹ́gbé ọmọ ṣe kíni o, wọ́n mọ jájú mọ́mọ́ pé tó bá ṣe báyìí, tó bá jẹ́ pé bí irú ọmọ irú tèmi báyìí tó yẹ kó lójú ẹgbá ni wọ́n lè mọ́ ṣe kíni, wọ́n lè mọ́ mọ ní táwọn mọ̀ ṣe. inú àwọn tó mọ́ ń fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ a máa fi sá fún ìṣirò lélẹ́yìí. kí ni àwọn ìdí mìíràn? a máa ṣàlàyé àwọn ìdí mìíràn, ẹ jẹ́ ká délé agbára náà. function ń kúrò ní ara wọn àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule tó lulẹ̀, kérù ó ní ẹgbẹ́ kíní wá èmi ló kàn. ọ̀yà bó ló ṣe wá ṣe, mo ló mú u rẹ ó fi ṣe g of x, ó wá differentiate u rẹ with respect to x, eléyìí ó wá fún ọ ní g prime of x, y rẹ náà yóò mọ di kíni. olóyè Adelabu Idris, ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa, ẹ bá wa like dẹ̀ share rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀. ohun tí mò ń sọ ká tó lọ sílé agbára òun náà ni pé kíni o, nínú àwọn tó máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ fi kórìíra ìṣirò òun náà ni pé kíni o, olùkọ́ tó ń kọ́ iṣẹ́ náà. so mo kí ọ̀gá mi ọ̀jọ̀gbọ́n Aremu àkí káàbọ̀ sí orí ètò owó bàbá Kádíjà, ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa. so ẹ ṣeun olóòtú o. ọ̀jọ̀gbọ́n mi mọ̀ bóyá kẹ́ bá dá sí ètò ní tá à ń sọ lọ́wọ́ náà ni pé kíni o, ọ̀pọ̀lọpọ̀ kórìíra ìṣirò yìí. nínú àwọn tá a ti ṣàlàyé òun náà ni pé yín tí ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ káàkiri pé ìṣirò ṣe ẹ̀kọ́ tó le, adẹ̀ ṣàlàyé wípé nínú àwọn kíni o, nínú tọ́pọ̀lọpọ̀ tó fi kórìíra ìṣirò òun náà ni pé kíni o, àwọn olùkọ́ tó ń kọ́ ẹ̀kọ́ náà. nínú àwọn olùkọ́ tó ń kọ́ ẹ̀kọ́ náà òun náà ni pé ẹlòmíì ò mọ iṣẹ́ tó ń kọ́, ẹlòmíì dẹ̀ ṣe kíni o, ẹlòmíì burú bí àpárá tó jẹ́ pé kò ṣe kíni, kò jẹ́ káwọn ọmọ nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí wọ́n ń kọ́. mi mọ̀ tí ẹ rí sọ sí gẹ́gẹ́ bí ìrírí yín gẹ́gẹ́ bí olùkọ́ ìṣirò, kí lẹ lérò pó fà tí àwọn yẹn fi ṣe kíni, táwọn yẹn fi kórìíra iṣẹ́ yìí, ẹ bá dá sí. ẹ ṣeun olóòtú. ìṣirò jẹ́ ẹ̀ka ìmọ̀ kan tó pàtàkì nínú ẹ̀kọ́, especially nínú ìmọ̀ sáyẹ́ǹsì. ìṣirò jẹ́ ẹ̀ka tó jẹ́ pé àwọn sáyẹ́ǹsì yòókù
wọn ò lè ṣaláì máa lò ó nínú ìṣe tiwọn. Bẹ́ẹ̀ni. Tó bẹ́ẹ̀ gẹ́ ìṣirò jẹ́ iṣẹ́ tó jẹ́ pé gbogbo ìlú tó bá ní ìsíwájú tó bá fẹ́ ní ìtẹ̀síwájú nínú ìmọ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì tí ìṣirò wọn bá ti mẹ́hẹ tó bá mẹ́hẹ ìmọ̀ sáyẹ́ǹsì tí ó tẹ̀lú síwájú níbẹ̀ yẹn náà yóò mẹ́hẹ. Òun náà mẹ́hẹ ni. Bẹ́ẹ̀ni, so ìdí tó wá jẹ́ pé gẹ́gẹ́ bí ìrírí tèmi, ìdí tó fi jẹ́ pé ìṣirò jẹ́ iṣẹ́ tí àwọn èèyàn máa ń sọ pé ó le àbí kò ṣe, ọ̀nà méjì mo pín sí. Àkọ́kọ́ bẹ̀ ni olùkọ́ tó ń kọ́ iṣẹ́ ìṣirò. Tí olùkọ́ ò bá dángájíá, kò sí bó ṣe lè ṣe ìtọ́nisọ́nà fáwọn ọmọ tó máa múnádóko. Ìṣirò kọjá pé a kàn ń bọ́ síwájú a sọ pé kí o example rẹ̀. A gbọ́dọ̀ kọ́kọ́ nínú nǹkan tí mo ń ṣàlàyé fún àwọn èèyàn kankan níjọ́wọ́ pé ìṣirò definition àwọn àlàyé oríkèé nínú iṣẹ́ ìṣirò ìpìlẹ̀, àlàyé yẹn gangan òun ló ṣe kókó ju àwọn example tá a máa ń ṣe lọ. Tí àlàyé yẹn ò bá ti clear, in tá à ń ṣe nínú example ó máa ń dàbí fine art fáwọn ọmọ bíi pàkan. Démi náà bá ti ṣe báyìí mo ti gbà. Tálàyé yẹn ò bá ti mú, so àlàyé yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ wọ́n èyí sábà ṣe dáadáa torí ìyàwó mi náà ó jẹ́ olùkọ́ ìṣirò níléèwé girama. Tá bá wá ń sọ̀rọ̀. Ajá sí pé ọ̀jọ̀gbọ́n mọ̀lẹ́bí ìṣirò yìí ní inú. Ọlọ́run kan ló ní kó kí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀. Tèmi àti ẹ tá bá ń sọ̀rọ̀ tá à ń fọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀, mo rí pé nínú gbogbo àwọn iléèwé wọn pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣe níbẹ̀ ni pé tán bá ti mú àkọ́rí iṣẹ́ kan pé okay o, for example law of indices la fẹ́ ṣe lénìí, tó bá fi sọ pé law of indices tó kàn sọ lérèfé ní tó máa kàn ní example. Ó tọ́ lẹ́sọ̀. So ìṣirò tí ọmọ ò bá ní àlàyé àwọn oríkèé yẹn dáadáa, tó bá ti ṣe example kan tó ṣe méjì, tó bá dé ìpele kan yóò dàrú mọ́ lọ́wọ́. Ọ̀jọ̀gbọ́n yín gbọ́dọ̀ mọ́ yín lẹ́nu tí ń bá gbọ́ yín yé, òun náà ni pé kí ni ó dà gẹ́gẹ́ bí foundation ni. Ilé tí ò bá ní foundation, tí foundation rẹ̀ bá ti dàrú, tí foundation rẹ̀ bá ti lulẹ̀, ajá sí pé gbogbo ohun tá a bá mọlé ńkọ́ òun náà ò ní ṣe kí ni òun náà kò ní summary tí mo fẹ́ sọ ń bẹ̀rẹ̀ ni pé concept clarity is the first major thing nínú ètò ìṣirò. Tí concept yẹn ò bá ti clear, kò sí nǹkan kan, a kàn máa àtàmọ́ la kàn ń ṣe. Tí concept every topic concept tó wà níbẹ̀ tí ò bá ti clear, àtàmọ́ ní sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ṣẹ́ ìṣirò wọ́n mẹ́hẹ̀ ní oríkèé ibẹ̀ yẹn. So ìdí kejì. Ẹ ṣe ọ̀jọ̀gbọ́n kẹ́ tó lọ ìdí kejì ní ilé agbára bíbá yìí náà, bàbá professor àwọn náà wà pẹ̀lú wa. Ìjẹ́ kí lẹ rí sí tí ọ̀jọ̀gbọ́n sọ nípa pé kí ni àwọn olùkọ́ ìṣirò ọ̀pọ̀lọpọ̀ wọn dángájíá tó tẹ́ pé ogun tí wọ́n máa ń kó àwọn ọmọ kò ṣe kí ni kò rinlẹ̀ tó débi pé yóò mọ ràn wọ́n lọ́wọ́ láti kọ́ iṣẹ́ mi. Ṣé ìgbà tẹ́yìn náà wà lákẹ́kọ̀ọ́ sáwọn ọ̀jọ̀gbọ́n yín ṣé wọ́n kọ́ yín dáadáa bàbá professor? Bàbá professor ṣe wà pẹ̀lú wa. Bàbá ti sá lọ. Ó yá, ẹ tẹ̀síwájú dókítà Aremu. Ìdí kejì òun ni pé ìṣirò ṣe iṣẹ́ tó jẹ́ pé a kàn máa ń ṣe lérèfé. Kò ṣe iṣẹ́ ìṣirò
a máa ń pè ní kò ń ṣe spectator sports. A gbọ́dọ̀ wà involved nínú iṣẹ́ nínú ìṣirò. Ìṣirò kìí ṣe ìwé ìtàn, kìí ṣe fàbú. Ìṣirò o gbọ́dọ̀ tọwọ́ bọ̀ tó mọ̀ ṣe lóòrèkóòrè. In tá ń pè ní constant practice. Gẹ́gẹ́ bí àwọn ilé ìbò. So ọmọ tán bá kọ́ níṣẹ́ ìṣirò nísìn tí olùkọ́ kàn ṣe nígbà tó olùkọ́ ṣàlàyé concept tó ok nínú concept tá bá tún wá lọ lò báyìí kíní lè já sí báyìí tó ṣẹ̀ṣẹ̀ wá mú example. Tó bá ṣe example kan tán àbí méjì tí ọmọ akẹ́kọ̀ọ́ kan rí tó ṣe kan mo ti mọ̀ ó tanra ẹni o. Ìṣirò dùn wò lójú pé mo ti mọ̀, ó dìgbà tó bá tọwọ́ bọ̀ kó tó mọ̀ pé mo ti lulẹ̀. So ìṣirò jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ọmọ gbọ́dọ̀ akẹ́kọ̀ọ́ kì í ṣe ọmọ nìkan, akẹ́kọ̀ọ́ gbogbo tó bá ń ṣe ó gbọ́dọ̀ máa ṣe lóòrèkóòrè. Tí bá ń kọ́ àwọn ọmọ mo máa ń sọ fún wọn pé mo máa ń sọ nǹkan kan fún wọn, màá kàn sọ léyìnbó tí mo ṣe máa ń sọ. Mo máa ní mathematics is a jealous lover. Yes. Ẹ bá wa tú ọ̀jọ̀gbọ́n. Tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tí mo fi ní mathematics is a jealous lover ni pé orí tí ìwọ tó bá fẹ́ dángájíá nínú ìṣirò o gbọ́dọ̀ sọ ìṣirò di olólùfẹ́. Tó bá wá sọ́dọ̀ olólùfẹ́ kò ń ṣe olólùfẹ́ téèyàn máa tí mo bá máa ti wá jẹ́ jealous lover ni pé tó bá ti fílẹ̀ níjọ́ kan àbí méjì òun ó fi ẹlẹ̀ fúnjọ́ 5. Àbẹ́ẹ̀rí nǹkan bẹ́ẹ̀. Tó bá ti ṣe léni tó practice ẹ̀ bíjọ́ mélòó mẹ́ta òun náà fi ẹlẹ̀ fúnjọ́ bí mélòó kan, tó fi jẹ́ pé lẹ́rú pé even tó olùkọ́ bá fẹ́ lọ kọ́ṣẹ́ ní yàrá kàwé òun gan kọ́kọ́ yóò kàn wò lérèfé díẹ̀, even tó bá jẹ́jẹ́ pé ó ti ń ṣe dáadáa ó ti ń ṣe ń gbogbo báyìí yóò kàn wò lérèfé láti pé káwọn tuntun mú. So ẹni tó bá fẹ́ máa ṣiṣẹ́ ìṣirò yóò gbọ́dọ̀ jẹ́ ẹni tó lákínkanjú láti máa ṣe fọwọ́pá ní gbogbo ìgbà. So àwọn ọ̀nà méjì láṣetúnṣe bẹ́ẹ̀ ni àṣetúnṣe. So tí o tó bá tó lò fílẹ̀ níjọ́ méjì mẹ́ta especially àwọn ọmọ wa tó wà nílé ìwé girama tó o bá ti ṣe láṣetúnṣe wàá rí pé òun náà fi ẹlẹ̀ fún ìjọ́ mélòó kan. In tó rò pé ó yí ẹ ní yàrá kàwé tó o bá ti máa ṣe láṣetúnṣe ó kàn rí pé ìjọba wọ́n ti kọ́ wa ń kíní wọ́n ti kọ́ yín àbí ó yá akàn fọ́mọ ní ìbéèrè kékeré ńbẹ̀ yóò bá di yóò máa jẹ báírò torí yóò bá lulẹ̀ kò ṣe ní àṣetúnṣe torí ẹ̀ ló máa ń dà sí kéèyàn. Ẹ ṣé dókítà, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Torí àkókò tí ń lọ a sì fẹ́ fún àwọn aráalé náà fẹ́ fún ọ láǹfààní kan bá a dá sétò. Ẹ ti gbọ́ gbogbo ohun tí ọ̀jọ̀gbọ́n sọ pé alákọ̀ọ́kọ́ àwọn olùkọ́ tó ń ṣe kíni o tí wọ́n ń kọ́ àwọn ọmọ níṣirò wọn ò ṣe kíni wọn ò dángájíá tó. Àwọn tó dẹ̀ jẹ́ kíni àwọn tó fẹ́ kọ́ ìṣirò náà lẹ́lẹ́kejì òun náà ni pé kíni o wọn ò mọ ìṣirò òun dé ìpìlẹ̀ dáadáa. So kí n tó sọ fún ọ̀jọ̀gbọ́n wa dókítà wa Àrẹ̀mú dókítà ìṣirò ni wọ́n kọ́lọ́n jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa. Kí n tó fún wọn ní àǹfààní láti tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ wọn. Bàbá pòfẹ́sọ̀ ọ̀dàbẹ̀ ti darapẹ̀ pẹ̀lú wa báyìí. Kí lẹ rí sí tí ọ̀jọ̀gbọ́n sọ látòrọ̀ ká tó fún àwọn ọmọ yín láyè láti dá sí ètò láti ilé. Káàrí mọ́dé yìí. Òun fẹ́ sósì ni ó fẹ́ sósì ńlẹ́nu ó fẹ́ buyọ̀ sí o. Ìjọ́dé là ń lò ní. Torí ní ìgbà ayé ìwáṣẹ̀ nígbà tá a fi wà nílé ìwé láyé ẹ̀yìn àti Batman Kole ọ̀dàbẹ̀ ní ẹjọ́ orílẹ̀ ìwé ni. Èmi àti Albert jọ re form 1 form 2 ni. Ṣùgbọ́n ayé òde òní ẹ̀yàn ọmọ yìí lẹ́dí tẹ̀bà ayé jẹ́.
nígbà ò jẹ́ pé fóònù ní kùlà bẹ́ẹ̀ ń relé ìgbọ̀nsẹ̀ tí fóònù ni bẹ́ẹ̀ kó síbi tẹ́ ń lọ tí fóònù ni. Ẹ̀yin lẹjá àwọn ọmọ yìí ó síjú sí gbogbo ohun tí ò yẹ wọ́n máa síjú sí. Àti pé nígbà ayé tí àwọn ayé sì ti dáa, ọmọ kékeré ò tí ì máa gbèrò kó mọ ní nǹkan tí àgbà ní. Àwọn ọmọ iléèwé lónìí ohun àwọn àwo tó wọ́n fẹ́ máa fi gọ̀gọ̀ fà. Àti pé bí dókítà ti sọ lẹ́ẹ̀kan, àwọn olùkọ́ gan ò dáńgájíá. Àwọn ìjọba lẹ́wẹ̀ àwọn náà sì níbi wọn kò sí. Nígbà olùkọ́ ò bá rí owó gbà lákòókò kí ló fẹ́ ó ṣẹlẹ̀ gàfárí. Òótọ́ lẹ́pa bàbá, òótọ́ lẹ́pa. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Dókítà ẹ dákun ẹ ń sọ ńlẹ̀. Ìtẹ́mi wá fẹ́ béèrè ní dókítà òun náà ni pé a ti mọ̀ pé àwọn olùkọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò dáńgájíá tó. So tá bá fẹ́ ṣẹ́gun àwọn ìṣòro yìí nígbà ó jẹ́ pé a ti mọ ibi tí ẹsẹ̀ ti ń ta wá ń bi bàtà ibi tí ẹsẹ̀ tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀. Òun náà ni pé tá bá fẹ́ ṣe kí ni o ìṣòro tó ń kojú wa yóò ká kọ́kọ́ gbé látàgbọn àwọn olùkọ́ bó lẹ ṣe lérò pé a ti lè ṣe agbọ́nrin bẹ̀rùn. Torí tá bá yẹ̀wò dáadáa nísìn ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíjà ẹlòmíín náà kò sí pé wọn ò yanrantí tó ṣùgbọ́n tó bá ti délé ìwé báyìí wọ́n ṣe kí ni o wọ́n jẹ́ ní tó pé wọn ò lè ṣe nǹkan kan mọ́nù. Kí lẹ rí sọ sí àárín wọn ọ̀jọ̀gbọ́n? Àkọ́kọ́ ń bẹ̀ ni pé tá bá fẹ́ dájú ogun kọ a bá fẹ́ wá bá ti fẹ́ ṣẹ́gun tí wàhálà tó wà níbi iṣẹ́ ìṣirò. Àkọ́kọ́ a gbọ́dọ̀ máa ṣètò bí àwọn tó ń kọ́ ìmọ̀ ìṣirò wọ́n ṣe gbọ́dọ̀ dángájíá gẹ́gẹ́ bí bàbá pòfẹ́sọ̀ ṣe sọ pé tí àwọn olùkọ́ gbà tán bá rí owó lásìkò látọ̀dọ̀ ìjọba kí la fẹ́ kàn ṣe. Ṣùgbọ́n bàbá pòfẹ́sọ̀ náà lulẹ̀ lọ́sàn-án gbà bí wọ́n béèrè ọ̀gá. Ìtẹ́mi fẹ́ sọ ńbẹ̀ ni pé ẹ rí iṣẹ́ olùkọ́ lórílẹ̀-èdè wa lénìí ọ̀pọ̀lọpọ̀ tó wà ńbẹ̀ wọ́n máa ṣe iṣẹ́ olùkọ́ yẹn torí pé wọ́n fẹ́ ṣe wọ́n ṣe pé torí pé wọ́n rí nǹkan ṣe ni. Kò sẹ́wù ń bẹ̀ kéé pé tó wù mí rè tí mo fẹ́ ṣe. Kì í ṣe pé wọ́n kàn ṣe pé ókè o àárí nǹkan kan ṣe káṣà máa fi léyìí pawọ́. Ká máa fi pawọ́ dà. Ká máa fi pawọ́ dà. Ìyí tó wá ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ tó wá fi ń pawọ́ dà wọn kájú òṣùwọ̀n. Àmọ́ ẹni tí ò bá kájú òṣùwọ̀n lénìí ó lè kájú òṣùwọ̀n lọ́la. Torí kò sẹ́ni tó gbé wáyé. So ọ̀nà tá a lè fi dẹ́kun ìṣòro wa ńbẹ̀ ni gbogbo àwọn olùdarí ilé ẹ̀kọ́ tí wọ́n bá tán gba àwọn olùkọ́ wọ́n gbọ́dọ̀ máa ṣe báwo mo ṣe fẹ́ sọ Yorùbá wọ́n gbọ́dọ̀ máa ṣe continuous training. Nígbàdégbà. Wọ́n máa ṣe continuous training nígbàdégbà fún àwọn olùkọ́. Ọ̀jọ̀gbọ́n irú tí gómìnà ìpínlẹ̀ Borno tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó kọ́ ilé tuntun fún àwọn olùkọ́ ṣé ẹ lérò pé bí wọ́n bá ń ṣe báwọn náà ṣé yóò mọ̀ tún sí àwọn olùkọ́ ìṣirò tí yóò mọ̀ sí wọn lẹ́sẹ̀ láti jẹ́ pé kí wọ́n tún ṣe nítorí kí wọ́n ṣe sí. Ìyẹn ó lè ṣe àmọ́ ẹni tí ò bá lẹ́mi pé iṣẹ́ tó wù òun leléyìí bẹ́ẹ̀ kọ́lé fún nǹkan ìgbà tó bá rí nǹkan tó wù yóò filẹ̀. Tí ò bá ti jẹ́ pé n tó wù lẹ́mìí ìdí mo sọ bẹ́ẹ̀ ni pé nínú àwọn tí ká sọ pé bóyá pé wọn ò rí nǹkan ṣe kan wọ́n padà wọ́n kàn já sí
nínú ẹ̀ tán bá ti di pé bóyá ọdún kan ọdún kejì iṣẹ́ tó ń ṣe tán bá ti ń rí lára àwọn ọmọ yẹn báwọn ọmọ yẹn ṣe ń yí padà inú wọn á bẹ̀rẹ̀ sí máa dùn ẹlòmíà dẹ̀ àti ibẹ̀ náà ló ti máa pinnu pé iṣẹ́ olùkọ́ ìmúfẹ́ sí yóò dẹ̀ máa fi gbogbo nǹkan tó yẹ kó ṣe yóò máa ṣe yóò dẹ̀ máa lékún nímọ̀ yóò máa lékún ní gbogbo ẹ̀ àmọ́ ẹni tó kàn lẹ́mìí pé mo kàn tá à ń pè lè ṣe ni àbí kí n bá ti ríṣẹ́ nílé epo kí n fi eléyìí lẹ̀ bẹ́ẹ̀ kọ́lé fún bí gómìnà kọ́lé fún kó fún ní tó bá fún tó bá padà rí tó ń wá yẹn yóò lọ bẹ́ẹ̀ ni iṣẹ́ olùkọ́ kọjá pé à ń kọ́lé fún yín àbí nǹkan kan mo púpọ̀ nínú àwọn ọ̀gá wa tán kọ́ wa ní ifásitì tán kọ́ wa ní fásitì ní ìṣirò èyí ṣe pé nǹkan fẹ́ náà rí lọ́wọ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ wọn náà sì lágbára pé kí wọ́n gbọ́n ìwé ẹ̀rí wọn kán nà sókè òkun kán sì ríṣẹ́ ńbẹ̀ kán máa lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ló láǹfààní ẹ̀ náà sì lágbára ẹ̀ náà sì mímọ̀ àmọ́ inú wọ́n iṣẹ́ yìí wù wọ́n látọkàn ni wọ́n fẹ́ ṣe inú wọn sì máa ń dùn tó bá rí pé àwọn ọmọ táwọn ń kọ́ wọ́n ń yí padà sí rere wọ́n dẹ̀ ń lọ káàkiri eléyìí wà ń bí torí ẹ̀ fi sọ pé bẹ́ẹ̀ ní bí ìjọba kọ́lé fún wọn gan ìyẹn lè má fẹ́ ṣiṣẹ́ tá a fẹ́ ṣe but àmọ́ tó bá ní lọ́kàn tó ní that passion nínú pókè o iṣẹ́ olùkọ́ yìí mo yàn láàyò ibẹ̀ láti máa rí irú àwọn èèyàn yìí tí a bá ń ṣe training fún wọn nígbàdégbà èmi fi pé ìlọsíwájú abá ẹ ṣe púpọ̀ ọ̀jọ̀gbọ́n tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ ètò ẹni tí a ń bá sọ̀rọ̀ tí wọ́n ti ń dá lẹ́kọ̀ọ́ látẹ̀yìnwá àwọn náà ni olóyè dókítà Aremu Kazeem tí wọ́n jẹ́ olóyè àti ọ̀jọ̀gbọ́n àti olùkọ́ ní iléèwé gíga Usman Dan Fodio ní Sokoto a kí wọn púpọ̀ tí wọ́n darapọ̀ mọ́ wa torí àkókò ti lọ púpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ sì fẹ́ darapọ̀ mọ́ ètò báyà wọ́n ní nǹkan ọyọ̀ kan àbí méjì láti bi ọ̀jọ̀gbọ́n tàbí láti fi ṣàfikún fún ọ̀jọ̀gbọ́n nọ́mbà tẹ́ mọ̀ pè sí òun náà ni ẹ̀rí ní ojú máwòrán yín yẹn 08162942400 ìyẹn ní WhatsApp àtàbá fẹ́ kọ̀ ní àwọn direct call wa ká pè sí 08073018319 lẹ́ẹ̀kan sí 08162942400 olóyè Adelabu Idris tí a bá ti kó ní abala yìí abala ìkejì ilé ìtàbọ̀ sí òun náà ní pé kí ni o pè wọlé kó jẹ̀bùn níbi tá ti láǹfààní láti mọ ṣe kí ni o láti mọ jẹ̀bùn pẹ̀lú àwọn ìbéèrè ilé tí a bá béèrè bàbá pòfẹ́sọ̀ náà sì ń bẹ́ bí lálẹ́ yìí wọ́n láwọn dira wá ní ẹ̀rí fìlà àwọn bàǹtùbàǹtù mo rí pé àwọn ìbéèrè ni wọ́n ṣe kí ni o ni wọ́n kó bẹ́ẹ̀ bó ni bàbá ṣe ẹ lè dáhùn lálẹ́ báyìí. inú mo ti lọ gbé àwọn ìwé mi mo ti yẹ̀ wọ́n wò fẹ́rẹ́fẹ́rẹ́ gbogbo ìbéèrè tí wọ́n bá fẹ́ béèrè mọ́ kó bọ̀ lálẹ́ yìí èmi gan ti múra rẹ̀ lẹ̀ bó ṣe jẹ́ nù. ọ̀dà 08162942400 òun náà ni nọ́mbà tẹ́ fi mọ́ pé wọlé tó bá jẹ́ pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ gbìyànjú láti bá ṣíà ládẹ̀ ti subscribe ẹ̀ ọ̀jọ̀gbọ́n nígbà tí a retí kí àwọn èèyàn pè wọlé pẹ̀lú ìbéèrè nǹkan kan tí mo tún fẹ́ sọ ni òun náà ni pé kí ni o kí lẹ rí sí àwọn ọ̀jọ̀gbọ́n ìṣirò míì tá a rí pé wọn ò kójú òṣùwọ̀n tó tí wọn ò sì dára tó tíjọba kan wá wò pé kí ni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan ìpè kan ti wọlé ọ̀jọ̀gbọ́n ẹ dákun ẹ jẹ́ kí n gbé ìpè òun náà wọlé olóyè Àjàdí ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa bó ní kí lórúkọ yín àti bó tẹ́ ti ń pè. à ń pè láti àwọn singles láti Amẹ́ríkà láti ń pè. ok ẹ bá dárúkọ yín fáwọn èèyàn láti lọ Amẹ́ríkà. bẹ́ẹ̀ni orúkọ mi ni Hajjady Nurudeen. Hajjady Nurudeen láti Amẹ́ríkà.
mo ní kí n lòyìn náà gbẹnu lórí ètò tí ẹ gbé kalẹ̀. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. mo gbàgbọ́ pé ó ṣe àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní ìṣirò mathematics. mo ti máa rọ̀ yín máa tẹ̀sí ẹsẹ̀ máa jẹ́ kí ìrẹsì kó bá yín lórí ìgbìyànjú tẹ̀ ń ṣe. Ẹ ṣe púpọ̀. Tí a bá tún kọ́ ẹ̀kọ́ ìṣirò pẹ̀lú èdè Yorùbá àbí tó ní nǹkan báyìí lórí èdè Yorùbá yóò tún jẹ́ ìwúrí fún olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà lápapọ̀. Ohun tí mo ní kí n rìn ẹ ṣe púpọ̀ ọ̀jọ̀gbọ́n Ajadi láti ìlú Amẹ́ríkà. Ìjẹ́ ẹni kankan sọ sí tí olùmọ̀ wa so dókítà wa Aremu eléyìí tí wọ́n ti sọ síwájú. Ohun tó ṣẹlẹ̀ ní pé mi ò tètè darapọ̀ mọ́ yín. Tí wọ́n ti bẹ́ẹ̀ sọ́tọ́ nípa máa ṣe ìwúrí fún àwọn olùkọ́ wípé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun ni kò sì sóhun tó pọ̀ jù láti fi ṣe ìwúrí fún wọn. Pàápàá jùlọ níbi ẹ̀kọ́ mathematics èyí tá a mọ̀ kó jẹ́ gbòógì fún gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá tó bá fẹ́ ṣe àṣeyọrí. Ó gbọ́dọ̀ ó jẹ́ nǹkan gbòógì. So ìmáa ṣe ìwúrí fún àwọn olùkọ́ ẹ̀kọ́ ìṣirò ló jẹun tèmi náà tí ẹ̀ǹkọ́rẹ́jọ wọn ìjọba wa wọ́n máa ṣe. Lẹ́yìn náà jẹ́ ìṣe náà lára ìwúrí kan náà ló tún jẹ́ fún gbogbo ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lápapọ̀. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n Ajadi. So Ọlọ́run yóò bá dúpẹ́ fún yín. So ẹ dákun ẹ tún bá fi ètò náà sọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti darapọ̀ mọ́ wa. Tí ẹ bá fẹ́ pè wá wọlé 08162942400 ní WhatsApp. Àwa tá a bá fẹ́ pè pẹ̀lú àwọn nọ́mbà direct call tí a mọ̀ sí nọ́mbà eléyìí tí ẹ ṣe WhatsApp, òun náà ni nọ́mbà tí ẹ rí ní ojú àpàtì yẹn tí a mọ̀ sí 08073018319. Bàbá bó ni wọ́n mọ̀ kí n láti ìlú èbò àbọ̀mọ yín tún lè lọ́mọ yín nù. Gbogbo ọmọlọmọ tàwa àwọn olólódì gangan èmi náà kì í lè bójó nǹkan mi àbúrò mi Yorùbá dèrè àbúrò mi dáadáa ni. Àbúrò yìí bàbá ẹ̀ níyé pamílẹ̀ ní ṣe àbúrò yìí ni olóyè Àjàdí. Àbúrò mi pàápàá ló lé bí nígbà tí ọ̀rẹ́ ti gbọ́tàn ní o sọ̀rọ̀ tí bàbá lè sí ẹ̀gbọ́n ìyá bọ̀dá mọ́ mi. Ìrántí àní bàbá ṣe bó ni wọ́n ṣe jábúrò yìnbó lẹ́ ti tán ní tí ó fẹ́ gbọ́. Máa farabalẹ̀ kó lè kẹ́kọ̀ọ́ ọmọ yìí farabalẹ̀ ọmọ àbúrò ìyá bọ̀dá mọ́ mi tó fẹ́ wọn nísàlẹ̀ pápá. Òun ló bí ìyá rẹ̀. Irọ́ ṣé wàá sọ̀rọ̀ ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ kí wọ́n fọlọ́pàá wọ́n fi kó yín lẹ̀. Ọ̀dà lábàárà gbọ́ àwọn Àjàdí mọ̀ pé èmi òun ẹ̀gbọ́n tàbúrò ni. Ọ̀dà fún àǹfààní àwọn tá a fẹ́ pè wọlé bàbá ẹja gba ìpè kan sí àbí mìíràn ká tó lọ sí ìpele ẹlẹ́ẹ̀kejì ní pé pè wọlé kó jẹ̀bùn. So ẹ̀bùn oríṣiríṣi ó wà fún wa lénìí. A mọ̀ jẹ airtime adẹ́sì mọ̀ jẹ data eléyìí tí a fi lè ṣe kíni o tí a fi lè bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀. Kò tí ìyá à ń gbọ́ bàbá. Èmi ń jẹ́ airtime èmi ò gbé èbó tẹ wọlé wọn. Èyí tẹ́ mọ́ ń pè ní káàdì bàbá ó dàbí ọ̀jọ̀gbọ́n dókítà Aremu wọ́n ti darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ padà sí orí ètò. So ọ̀jọ̀gbọ́n kí olóyè Àjàdí kí wọ́n tó pè wọlé ìbéèrè tèmi ń béèrè náà ni pé kí ni o ẹ rí pé pẹ̀lú àwọn olùkọ́ ìṣirò tá a mọ̀ pé wọn ò dágájíá tó tí wọn ò kójú òṣùwọ̀n só gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọn ìjẹ́ tó dáa káwọ́ pé bí wọ́n ṣe kójú òṣùwọ̀n tó wọn o ká ṣe kí ni o ká kó wọn bí ẹja tó ti ká kó wọn kó nínú kíni nínú yàrá àkàwé wa ká gba àwọn ẹlòmíì torí pẹ̀lú tí gómìnà gẹ́gẹ́ pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan wá ẹ̀rí wọ́n ṣe kí ni wọ́n kó àwọn èèyàn kó nù yàrá àkàwé tó dẹ̀ sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe kí ni wọ́n ń bú wọn pé tí wọ́n ṣe kò ṣe kí ni kò dáa tó kí lẹ́ẹ̀dí ṣe lérè ọ̀jọ̀gbọ́n so oníṣẹ́jú ráńpẹ́. Àwọn tí ò bá kájú òṣùwọ̀n nǹkan méjì ni o àkọ́kọ́ bẹ̀ ni pé
bí mo gẹ́gẹ́ mo ṣe sọ pé a gbọ́dọ̀ ṣe kí ni ká tún wọn kọ́. Olùkọ́ gan ọ́n tún olùkọ́ gan kọ́. Tólùkọ́ bá wá gba kíkọ́, ìyẹn dá kò tún ní dí pé a fẹ́ pé bóyá ká lé wọn ká kó wọn kúrò, torí ìmọ̀ ìṣirò ni ò tí ì múnádóko dé. Àmọ́ ètò ìkẹ́kọ̀ọ́ ẹ má bínú ọ̀jọ̀gbọ́n, ká tún ọkọ tẹ wíwùn, ṣé ká tún káwọn náà sí yàrá àkàwé ni, ká má sọ gbọ́yà 1+1 tó jẹ́ lélẹ́yìí, àbí kí lẹ gbà lérò pẹ̀lú ká tún ọkọ. Tán bá ní ká kò ń ṣe pé tí wọ́n máa sọ fáwọn pé 1+1, àmọ́ à á sọ fún wọn pé tẹ́lẹ̀ ìbá rí báyìí o àti ilé ìbá rí báyìí bá ṣe ń ṣe nínú ìṣirò ọ̀nà tá a fi ń ṣe èrè ọ̀nà yẹn ni wọ́n mọ̀, kì í ṣe pé kò sí làákàyè láti mọ̀ pé 1+1 jẹ́ 2. Ẹ gẹ́tì ọ̀rọ̀ mi yé yín báyẹn. Ó ti yé mi. Èyí tó bá wá gbà, èyí tí ò bá wá gbà nínú wọn a lè nítọ̀. Bàtẹ́ ti sọ pé ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ ó ti ẹ lè kọ́ mi mọ̀, ẹ lè wá máa lọlé. Àmọ́ tó bá gba àtúnkọ́ ó yẹ ká sì lè fún láǹfààní. Ẹni tó bá gba àtúnkọ́ ó yẹ ká lè fún ní àǹfààní láti tún lè padà sẹ́nu iṣẹ́. Ó dàbí àwọn kí náà ń pè tó ń ṣe bóyá àwọn oníṣẹ́ ọwọ́ wa gẹ́gẹ́ bí àwọn káfíńtà àbáwọn oníwáyárìn láyé ìgbà kan wáyárìn tó ń ṣe àṣemọ́ ara ògiri ni. Àmọ́ nísìnyí wọ́n ti bọnú ihò. Bẹ́ẹ̀ni. Wọ́n ti bọnú ògiri ni. Ẹni tí ò bá fẹ́ ṣe irú yẹn tó bá lóun ò fẹ́ kọ́ yẹn láti ṣe dámì ìyẹn túmọ̀ pé yóò padà sóko wọn, yóò lọ mọ bóyá kó lọ máa ṣàgbẹ̀ lóko wọn àbí tó bá fẹ́ ṣe. Àmọ́ tó bá yẹ pé iṣẹ́ yẹn ló sì fẹ́ máa ṣe yóò kọ́ bọ́n ṣe ń ṣe nísìn. So tán bá fún wọn láǹfààní pé ẹ jẹ́ á tún àwọn ẹni yìí kọ́, tẹ́ni tí ó tán ní afẹ́túnkọ́ tí ò bá ní ìgbàgbà pé ṣé mi lẹ́tù wọn tún kọ́ ó dáa. Àmọ́ tó bá ti ń lọ èmi ti kọjá ẹni tó ń tún kọ́ tọ̀ bàbá ní oríta tá a dé yìí o, ó dàbí pé ẹ wàá máa lọ mu kókó àti àkàrà ní ilé. Gẹ́gẹ́ ojú tèmi fi wò nìyẹn. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n. Bó ni bàbá ṣé bàbá pòfẹ́sọ̀ sọ àní tún ẹ̀yin náà kọ́ báyìí? Torí pẹ̀lú béèrè ráńpẹ́ ta béèrè lọ yín tẹ̀ lè mọ̀ ọ́n ṣé ó ṣe é ṣe ká kọ́ ẹ̀yin náà gẹ́gẹ́ bí dókítà wa ti sọ. Bó ni kí lẹ rí sí? Ṣé ẹ gborí dúró? Àbí ẹ mọ̀ lọ ta kókó lábúlé? Bí dókítà ti rí sọ́run náà lórí, kò sẹ́ni tó kọjá àtúnkọ́. Ara àwọn irinṣẹ́ wa tá a ṣe lẹ̀ náà ni dókítà Aremu. Bàbá sì tó ń lókè tó burú ń bẹ̀. Ibo lẹ ti kọ́ wọn sà? Ibo lẹ ti kọ́ wọn? Gbogbo nǹkan lọ mọ́ kọ́ ní ẹ sọ́run. Ọ̀dà. So fún àwọn tí a bá fẹ́ pè wọlé dáṣètò 08162942400 ní WhatsApp. So fún call a lè lo nọ́mbà kejì 08073018319 08073018319. So ká tó bọ́ sí agbára kejì nígbà tí màmá yọ̀ǹda dókítà wa, so kí wọ́n ṣe kí ni o kí wọ́n tó mọ lọ. Òun náà ni pé kí ni abala kejì eléyìí tá a fẹ́ bọ́ sí tí a mọ̀ sí abala pé wọlé kó jẹ̀bùn. So ẹ̀bùn ti wà nílẹ̀ fún wa rẹpẹtẹ lónìí fún àti àdarapọ̀ mọ́ wa. So tá a dẹ̀ sì mú nọ́mbà eléyìí tí a ṣe kí ni o tí a fi pe ìbéèrè fún wa. Ṣùgbọ́n kí a tó bọ́ sí abala náà ẹ jẹ́ ká bọ́ sí ilé agbára náà. So à ń bọ̀ wá. Function kúrò nú ara wọn. Àjásí pé tó bá lo standard derivative tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule tó lulẹ̀, ṣèrò ó ní ẹgbẹ́ kíní wá èmi ló kàn. Ọ̀yà bó ló ṣe wá ṣe, mo ló mú u rẹ ó fi ṣe g of x. Ó wá differentiate u rẹ with respect to x.
eléyìí ó wá fún ọ ní g prime of x y rẹ náà yóò mọ di kíni ó rí pé kí láti fi function òun kúrò ní ara wọn àjásí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀ tó lo quotient rule tó lulẹ̀ tó lo product rule tó lulẹ̀ kí n rò ó ní ẹgbẹ́ kíní wá èmi ló kàn ọyà bó ló ṣe wá ṣe mo ló mú u rẹ ó fi ṣe g of x ó wá. ẹ káàbọ̀ padà olóyè Aremu lẹ́ẹ̀kan tí ẹ bá wa sọ̀rọ̀ lọ ìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n wa náà wọ́n pè láti orílẹ̀-èdè Amẹ́ríkà olóyè Ajadi so wọ́n tún ní àwọn ní àfikún so láti dá sí ẹni tí ẹ sọ kó tó di pé a bọ̀ sí abala kejì olóyè Ajadi ṣe sì wà pẹ̀lú wa láàrin ìṣẹ́jú kan ẹ dákun. ẹ ṣeun gan bí ẹ ṣe ohun tí ẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀ nípa ìdí tí àwọn ọmọ tí wọ́n ṣe ní ìfẹ́ sí ẹ̀kọ́ ìṣirò nípa ìrídèmí náà ti rí pẹ̀lú ọdún tí mo fi ń ṣiṣẹ́ olùkọ́ nípa àwọn kan tí mo kọ́ rí ni wípé ọ̀pọ̀ náà ọmọ yẹn kí wọ́n tẹ̀ tó wọ ilé ẹ̀kọ́ girama rárá òun nípa àwọn ẹ̀gbọ́n tí wọ́n ti ní níṣìwájú wọ́n ti máa ń gbin ìbẹ̀rù sí wọn lẹ́nu débi wípé kólùkọ́ tó wọnú kíláàsì rárá ìbẹ̀rù ti wà ń bẹ̀ wọn ò sì fẹ́ ọ́ ti gbàgbọ́ òun ò lè mọ̀ rárá. èkejì tí mo tún ṣàkíyèsí ni pé ọ̀pọ̀ náà olùkọ́ tí wọ́n ń kó èdè yìí wọ́n jẹ́ ní tí wọ́n máa ń burú gan-an. bí Abija. bẹ́ẹ̀ni. tí ọmọ ti rí ọmọgbẹ̀rẹ̀ lè kó dání kò sí ìbẹ̀rù ni yóò máa fi kọ́ ẹ̀kọ́ tí wọ́n bá sì fi ìbẹ̀rù kọ́ lè dúró lórí. jẹ́ èyí kẹta tí mo lè fi kún un tó jẹ́ gbẹ̀yìn ni pé ọ̀pọ̀ náà olùkọ́ yìí kò sí iṣẹ́ tí wọ́n kàn ṣe kò wá látẹ̀kùn wọn wá látara pé àmú lọ́lọ́pọ̀nú wọn náà ni wọ́n bá lọ sí kíláàsì kò bí ẹ̀mí ìfarasìn commitment kò sí níbẹ̀ tí wọ́n bá ń kọ́ ọmọ ilé ẹ̀kọ́ tó wọ́n á kọ̀ọ̀kan wọn fún jáde nǹkan yín tó bá ṣe wù bá wù ìkẹ́ mọ̀ bá wù ìkẹ́ máa mọ̀ gbogbo nǹkan tó ń fún gbogbo kìíní ìdílé yìí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ olóyè Ajadi ẹ ṣe tẹ́ ẹ pè padà so bàbá professor nínú àwọn ọmọ yín lẹ́yìn nínú àwọn ọmọ yín làwọn ẹlẹ́wà nínú àwọn ọmọ àwọn làwọn wà nígbà ṣe bàbá professor kọ́ yín bàbá olóyè Ajadi. bàbá wọn nínú ẹ̀mí lẹ ti ká àwọn ọmọ yín lẹ ti gbọ́ abẹ́fẹ́ nígbà tá a tún wá kọ́ tẹ́tún ní àbúrò yín ni torí gbogbo ẹ̀ tó bá ti jẹ́yẹ̀ dáadáa òun lẹ̀ mọ́ lọ́mọ àbúrò yín ẹ ṣe jàre olóyè Ajadi ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. dókítà Aremu ẹ ṣe púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ lónìí tí ẹ dẹ̀ fún wa ní àwọn ìrírí yín gẹ́gẹ́ bí olùkọ́ nílé ìwé gíga àti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ so adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo sì lérò pé tí a bá tún pè yín ní ọjọ́ mìíràn ẹ darapọ̀ mọ́ wa ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun gan olóòtú ẹ kú iṣẹ́ ọpọlọ inú mi dùn sí iṣẹ́ yìí tẹ́ ń ṣe. tá a bá wá rí ọmọ tí ó bá fẹ́ ka iṣẹ́ ìṣirò ní ilé ìwé gíga tí ó ṣe pé kàn fẹ́ fi ṣe pé kinní o ọmọ tó bá fẹ́ ka iṣẹ́ ìṣirò tó bá lòun fẹ́ ka iṣẹ́ ìṣirò ní ìwé gíga àgbéra wa kí n má pè ní scholarship kí n pè ní mentorship dókítà ìjẹsẹ ẹ lè bá wa gbé nọ́mbà yìí fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn náà ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wí yìí dókítà wọn fún wa ní àǹfààní pàtàkì ìpè tá a bá rí ẹni tó jẹ́ tí ó fẹ́ mọ gbàmọ̀ràn bóyá bàbá mọ̀ mutí pé bóun ṣe fẹ́ mọ gbàmọ̀ràn bóyá nípa ẹ̀kọ́ ìṣirò ni o bóun ṣe lè mọ̀ nípa rẹ̀ tàbí tó fẹ́ kọ́ sí tàbí ìṣirò tí ẹ yé ọ̀jọ̀gbọ́n ṣe kí ni o wọ́n fún wa láǹfààní láti gbé nílé ẹ̀kọ́ gíga nílé ẹ̀kọ́ gíga ni o. nílé ẹ̀kọ́ gíga tó fẹ́ ṣe iṣẹ́ ìṣirò nílé ẹ̀kọ́ gíga. ẹ tó bá fẹ́ ṣiṣẹ́ ìṣirò nílé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí undergraduate àbí postgraduate olóyè ní ká ṣe kí ni o ẹ lè kàn sáwọn àwọn bẹ́ẹ̀ ṣe kí ni àwọn fún yín ní ìmọ̀ràn ẹ dákun sí ẹ lè bá gbé nọ́mbà yín fún wọn. a máa fẹ́ ni náà ní life mentorship but olóòtú
ẹ má jẹ́ kí n fi nọ́mbà mi sí ẹ jẹ́ ọmọ ẹni tó bá nífẹ̀ẹ́ sí lóòótọ́ dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá ti rí yóò rí ọ̀dà ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. púpọ̀ ọ̀jọ̀gbọ́n so ọ̀jọ̀gbọ́n ni ẹni tó bá nífẹ̀ẹ́ sí tó fẹ́ tẹ̀síwájú nímọ̀ ìṣirò ó lè ṣe kí ni ó lè kàn sáwọn so ẹni tá à ń bá sọ̀rọ̀ tí a mọ̀ sí dókítà Aremu dókítà ìṣirò ni wọ́n kì í ṣe dókítà alábẹ́rẹ́ bàbá pòfẹ́sọ̀ torí gbogbo dókítà bí alábẹ́rẹ́ lẹ́yìn wọn ń kà wọ́n kún so dókítà ìṣirò ni wọ́n so ní ilé ìwé gíga fásitì Sokoto so wọ́n ní àwọn tàbá fẹ́ ṣe kí ni tàbá fẹ́ tẹ̀síwájú ní orí ìmọ̀ ìṣirò yìí ẹ lè kàn sáwọn so tẹ́ bá ti kàn sí mi èmi ò mọ̀ ṣe kí ni ń fún yín ní àwọn nọ́mbà tí ẹ mọ̀ ṣe kí ni tí ẹ pè sí ẹ ṣe púpọ̀ ọ̀jọ̀gbọ́n so ní báyìí a bọ̀ sí abala kejì tí a mọ̀ sí abala pè wọlé kó jẹ̀bùn so ìbéèrè ó ṣe kí ni ó ti wà ńlẹ̀ báyìí àwọn ẹ̀bùn rabandu òun náà ṣe kí ni òun náà wà pẹ̀lú wa so olóyè Adelabu Idris àti wà ńlẹ̀ tí ẹ bá fẹ́ gba ẹ̀bùn ẹ lè pè wọlé báyìí ọ̀gá mi Idris Kọ́lápọ̀ Ọlájúmọ̀kẹ́ Bright ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa so ẹ dẹ̀ ṣe ohun tẹ́ bá ṣe ètò yìí náà ọ̀gá mi Alim Sakiru àwọn ọ̀gá tí a nù ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa olóyè Ajadi láti Amẹ́ríkà ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa tẹ́ dẹ̀ ṣe kíni o tẹ́ fi pè ránṣẹ́ sí orí ètò olóyè Ridwan Abdulwarif so olóyè Bolade Muhammad Hawal àti olóyè Adéwálé Ọlọ́nà àwọn àbúrò tí a nù so àbí professor so àwọn àbúrò tí wa nù ẹ ṣe ohun tí ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ẹ dákun ẹ bá wa ṣí ààrẹ Ọlọ́run sí ohun rẹ̀ kú lè débi báyìí ó lè mọ̀ bú mi lọ́ọ̀kan báwọn so lálẹ́ yìí ohun rẹ̀ ò lè débi báyìí débi pé àwọn yóò ṣe kíni àwọn yóò gbọ́n tí ó ń sọ so fún àwọn tí a bá fẹ́ pè wọlé tàbá fẹ́ pè wọlé láti jẹ ẹ̀bùn so láti dáhùn béèrè kan àbí béèrè mìíràn so ní àwọn orí ètò ìṣirò wa ní fún àwọn ìṣẹ́jú 15 tó kù òun láfi mọ̀ ṣe kí ni o láfi mọ̀ gba ìbéèrè wọlé nọ́mbà tá a máa pè sí òun náà là ń ṣe kí ni òun là ń rí òun ọ̀yà ẹnìkan ti pè wọlé o hello ẹ kálẹ́ o láti bo ta là ń bá sọ̀rọ̀ àti láti bo lẹ ti ń pè láti Ìṣẹ̀yìn ẹjọ́ bá dárúkọ yín fún gbogbo àwọn èèyàn. Olóyè Adelabu Idris ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa ṣé ẹ fẹ́ dá ṣètò ni àbẹ fẹ́ mú nọ́mbà kẹjẹbùn. ọ̀dà ìjẹsẹ̀ ti ṣe tán bàbá pòfẹ́sọ̀ ẹ ti rí àwọn ọmọ tẹ́lẹ̀ kọ́ láwọn fẹ́ mú nọ́mbà wọn ọ̀yà kí nọ́mbà tẹ mú olóyè Adelabu Idris. so ẹ lè mú nọ́mbà láti nọ́mbà 1 láti nọ́mbà alákọ̀ọ́kọ́ dórí ẹlẹ́ẹ̀kẹwàá nọ́mbà 3 so nọ́mbà 3 olóyè Adelabu wọ́n ní kẹ́ẹ̀kọ́ function yìí ní nested form function yìí wọ́n ní kẹ́ẹ̀kọ́ ní nested form so kí n tó tẹ̀síwájú àwọn ìbéèrè táwọn ìbéèrè lọ́wọ́ wa yóò mọ jẹ́ láti orí kíni o lórí àwọn ẹ̀kọ́ eléyìí tá a kọ́ ní kíni o ní àwọn ẹ̀kọ́ ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa tí a mọ̀ sí àlàyé engineering mathematics pẹ̀lú Dexter Booth ẹ rí pé ní ẹ́písòdì tó kọjá ní ta kọ́ òun náà ní kíni òun náà ní polynomial so pẹ̀lú béèrè tí olóyè Idris mú wọ́n ní kẹ́kọ́ 3x square plus 5x plus 9 wọ́n ní kẹ́kọ́ ní nested form kí ni ó mọ̀ jẹ́ ní nested form 3x squared plus 5x plus 9 ọ̀yà ṣé wà pẹ̀lú wa. Yes, mú bọ̀. ọ̀yà. nígbà tí a ń retí kí olóyè Adelabu Idris fún wa ní èsì àwọn tá a bá fẹ́ pè wọlé bóyá ní WhatsApp ní 08162942400 àwọn tá a bá fẹ́ pè pẹ̀lú nọ́mbà mìíràn tá a sì ní WhatsApp òun náà ní kíni 08073018319 ọ̀yà olóyè Adelabu kí ni ọmọ jẹ́ ní nested form. ọ̀dà pẹ́ tí ẹ pè pẹ́ kọ́kọ́ gbẹ̀yìn àkọ́kọ́ tó kọ́ pé láti fẹ́ mú béèrè sórí ètò wa yìí so ẹjẹ̀mú data 1 gig kan so tí ètò bá ti parí so kẹ́ pè wọlé láti kíni o láti gba ẹ̀bùn yín so ẹ bá ṣe kíni ẹ bá fètò náà fi sọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so eléyìí tí wọ́n mọ̀ ṣe kíni tí wọ́n tún jàǹfààní rẹ̀ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀
professor ọ̀dà olóyè Adelabu wọn ọmọ gbà bó ní ẹ̀yàn wá sọ fún wa lẹ́bàá kọ́ nested form. lórí gbogbo àwọn ìbéèrè tó ń béèrè àwọn ti pọ̀ jù èmi ò mọ̀ o tó sì kán gbàgbé pé lójú mi lè fún olóyè Adelabu ní ẹ̀bùn èmi náà gbà tèmi. àwọn náà ẹ máa ń gbìyànjú kí lẹ́yìn sọ èmi à ń wí derivative lọ́sàn-án ẹ̀ ń wí dẹ̀rí. jẹ́ ń ṣe kí ló ní í ṣe náà nǹkan tẹ̀wọ̀n yìí. wọ́n ní ẹgbẹ́ function ká ẹgbẹ́ sí nested form 3x squared plus 5x plus 9 ẹlòmíì tún ti pè padà sórí ètò hello ta ló ń pè níbo lẹ ti ń pè. ó tún dọ́sẹ̀ mìíràn ẹjá fún àwọn ẹlòmíì náà láǹfààní kí wọ́n mú nọ́mbà ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ olóyè Adelabu. fáwọn àti àbá fẹ́ pè wọlé 08162942400 ní WhatsApp so ní direct call òun náà ní kíni o so tẹ́ bá fẹ́ pè tí ó sì wọlé síbí báyìí níbikíbi tí ẹ ti ń pè wá òun náà ní 08073018319 bàbá ọyà ẹbẹ ẹlẹfẹ sì gbìyànjú ẹ bàbá. ẹ̀kan lọ ibì kan ibùdó ní ìgbé ẹ lọ. nested form. kò sí ipa ọlọ́run kan àwọn ẹbí ní nested form àbí èèbó ló fẹ́ ń dà mí lórí rú. irọ́ bàbá amúnisẹ̀ ní bàbá sáré pọ̀ ọlọ́run ọ̀ka tẹ́lẹ̀ àní ẹgbẹ́ nǹkan sí nested form ẹni pọ̀ ọlọ́run ká sí àní èyí tẹ́ fi ẹfẹ́ kó wa ṣẹ̀ lélẹ̀ òun ẹgbẹ́ sí nested form ẹ bá sì mọ́ ẹgbẹ́ ẹ̀ mọ́. mo mọ̀ ẹ sì sọ. lórí tó bá mọ̀ láti Ọ̀yọ́ tó ń rìn sẹ́yìn wọ́n ń pè nìkan ní nesto. nesto ní tó wá ní ń gbé bọ́nsẹ̀ kí n gbé lọ nesto ló ń sọ àbí báwo. irọ́ nesto kọ́ nested ẹ pé bá ẹ sọ pé nested. àgàdo dé àánú ẹ̀sọ̀gbọ̀nì. kódà ẹ̀yin gan ni olóyè ẹ̀yin gan nínú àwọn tí àwọn ti dókítà rẹ̀ mú tí wọ́n bá wí pé a gbọ́dọ̀ gbé lọ sí kíláàsì ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìṣirò gan kò yẹ kẹ́ mọ́ yánu bàbá ìgbàkígbà gẹ́gẹ́ bí kan náà àwọn ọ̀gá wa ti mọ́ sọ pé ìgbà tó yẹ kẹ́ mọ́ yánu náà ní ìgbà tẹnu bá ń dùn yín tẹ́wọ́ àgbẹ̀nu lọ sọ́dọ̀ dentist wọ́n jẹ́ bí ọbẹ̀ gbogbo àwọn àrùn Kazeem ní Ajadi ọ̀kọ́là gbogbo èmi mọ́ kọ́ gbogbo wọn ń wè. ẹ̀yin lẹ kọ́ wọn ṣùgbọ́n ẹ̀yin ọmọ. ṣe ìṣòro ìgbọ́ nǹkan tí ń sọ wọn ni bó ní rèṣe bá èyí tó ti fi ń kọ́ èwo lẹ wá ti èwo lẹ ti fi bàbá so ara wọn ni Lukgaf Gàfárì èmi wọn kan ń wè èmi máa wọ ọgá àti Aremu Kazeem ṣe sọ́ńgà wọn Musa ọlọ́nà àwọn ọmọ tí mo kọ́ pọ̀ ara wọn ni Musa ọlọ́nà lọ bí. ṣe sọ́ńgà gbogbo wọn bí. èmi awígógógó làwà àwọn ò ní sọ̀rọ̀ ká sọ pé àtọ́ bẹ́ẹ̀ mọ́. ọ̀dà bàbá ẹja délé agbára náà so tá a bá padà dé á fún àwọn èèyàn kan àbí méjì nígbà láàyè láti ṣe kí ni o láti béèrè ìbéèrè láti mú béèrè ládẹ̀ tí ṣe fèsì sí ẹ̀bùn pọ̀ lóríṣiríṣi fún àwọn tí ó bá ṣe kí ni o tí ó bá gba àwọn béèrè náà mo ń bọ̀ wá ẹ jẹ́ n dókè lọ. function kúrò nú ara wọn àjásí pé tó bá lo standard derivative tó lulẹ̀ tó lo quotient rule tó lulẹ̀ tó lo product rule tó lulẹ̀ ṣe rò ó ní ẹgbẹ́ kíní wá èmi ló kàn ọ̀yà bó ló ṣe wá ṣe mo ló mú u rẹ ó fi ṣe g of x ó wá differentiate u rẹ with respect to x eléyìí ó wá fún ọ ní g prime of x y rẹ náà yóò mọ di kíni ó rí pé kí láti fi function kúrò nú ara wọn
ajá sí pé tó bá lo standard derivative rẹ tó lulẹ̀, tó lo quotient rule tó lulẹ̀, tó lo product rule. Ẹ káàbọ̀ padà fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa. Èyí náà ni kí ni orí ètò wa alẹ́ ìṣirò, ibi tá a ti mọ́ ṣàlàyé àwọn ẹwà eléyìí tí ó wà fún kí ni o, eléyìí tí ó wà fún ìṣirò, tádẹ̀sí mọ́ jíròrò nípa ìṣirò. Abala alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bá ṣe mọ̀, òun náà ni kí ni o, abala tá mọ́ jíròrò, tá mọ́ gbé àwọn ọ̀jọ̀gbọ́n ìṣirò wá láti wá sọ fún wa nípa kí ni o, nípa àwọn ìṣirò àti àwọn ìṣòro léyìí tó ń kojú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ ìṣirò ní ilé ẹ̀kọ́ wa, bóyá iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni o àbí ilé ẹ̀kọ́ gíga. Abala ẹlẹ́ẹ̀kejì eléyìí tá wà ní báyìí, òun náà ni abala pè wọlé kó jẹ̀bùn, eléyìí tí ó mọ̀ fún wa láǹfààní láti jẹ̀bùn. So mò ń gbọ́ táwọn kan sọ pé ìbéèrè tí olóyè Adelabu tí wọ́n béèrè wọ́n fẹ́ ká ṣe kí ni o, wọ́n fẹ́ ká sọ̀túnmọ́ rẹ̀. So òun náà ni pé tí wọ́n bá ní ká kọ nǹkan kan ní nested form, so òun náà ni pé tá a bá ní nested form ní ọ̀nà tá a lè gba polynomial kan, tá a lè gba kọ polynomial kan tí ó jẹ́ ó mọ rọrùn láti fi wá fálù pọ́ìntì kan nínú kí ni o, nínú polynomial tí ó bá rò kárí, bóyá ní 4th degree ni o, so àbí irú degree polynomial tí ó bá rí kó jẹ́. So nínú àwọn ọ̀nà eléyìí tí ó yá, òun náà ni pé kí ni ká lo nested form yẹn. Ẹ̀rí ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ sábà mọ̀, òun náà ni pé tá a bá fẹ́ wá fálù pọ́ìntì kan, so báyìí wọ́n fún wa ní polynomial kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ f of x, tá a fẹ́ mọ tí function wọn mọ jẹ́ ní pọ́ìntì wọn, gẹ́gẹ́ nígbà tí wọ́n fún mi f of x, wọ́n á fẹ́ find f of 2, ẹ̀rí pé n ta mọ̀, òun náà ni pé kí ni o, ibi tá a bá ti rí s ká fi 2 sí. Ṣùgbọ́n tá a bá fẹ́ lo nested form lọ́nà tó yá, òun náà ni pé kí ni a kọ́kọ́ tò àwọn polynomial tó fún àwọn a tò ní descending order láti ibi tí wọ́n ti ga sí débi láti ibi gíga wọn dé kúkúrú wọn. Bí a ní sí wọ́n fún wa ní degree 3 ni, ajá sí pé a mọ̀ ṣe kí ni o, a máa ṣètò rẹ̀ láti power 3 so dé títí débi power 0. Lẹ́yìn tá a bá ti wá tó tán, a máa mú kí ni o, a máa mú coefficient power tó ga jù ń lọ. Coefficient mọ́ gbàgbé òun náà ni tó multiply unknowns tí a mọ̀ sí kí ni, tí ó multiply terms yẹn. Ẹ pé pẹ̀lú nọ́mbà tá a fún ọ, a ní 3x squared plus 5x plus 9. Ẹ rí pé tẹ́ bá wo function dáadáa, ṣe pé kí ni o, quadratic function ni àbí. So ó dẹ̀ ti wà létòlétò, wọ́n ti tó láti gíga dé kúkúrú wọn. Ayá sí pé tá a bá fẹ́ kọ́ ní nested form, a kọ́kọ́ kọ coefficient power tó ga jù. Ẹ pé coefficient x square mbẹ̀ hàn, táàmù x square òun ni 3, a wá kọ 3 yẹn, a gbé x sí. So ti yàbá plus coefficient táàmù tó kàn, ẹ rí pé táàmù tó kàn ní x raised power 1. So ẹ rí pé tá a bá ṣe kí ni, kí tá a bá wo coefficient yẹn jẹ́ pé 5 ní coefficient yẹn bẹ̀. So tá a bá ṣe kí ni o, tá a bá gbóhùn náà sí, a tún gbé x síbẹ̀, a wá jẹ plus, a wá fi coefficient táàmù tó kàn, ẹ rí pé táàmù tó kàn náà ní x raised power 0 tó jẹ́ constant term. So ìyẹn máa jẹ́ kí ni, yóò mọ̀ jẹ́ 9. Ìyẹn ni bá ṣe lè gbé nọ́mbà lọ sí nested form. Bàbá ṣé ó ti yé yín bẹ́ẹ̀ ṣe lè gbé nọ́mbà lọ sí nested form báyìí? Bàbá professor. Ó ti yé ṣùgbọ́n nǹkan náà lájọ ń wí, ọ̀nà tá à ń gbà sọ̀rọ̀ lórí àjọsọ. Nǹkan kan náà kọ́ lájọ sọ bàbá. Yín sì rí kí mo gbowó mi lọ́wọ́ rẹ̀. Nǹkan kan náà kọ́ lájọ sọ bàbá. Èmi ń sọ nested form, ẹ̀yin sọ nesto kọ́ mọ́dẹ́lì ni. Sọ́nà ọ̀rọ̀ rẹ pé a gbé lọ bólè. Kí ló ṣe? Ọ̀dà yóò gbowó mi lọ́wọ́ rẹ. Ọ̀dà. So fún àǹfààní àwọn tá a bá tún fẹ́ pè wọlé 08162942400, ó kù ìṣẹ́jú méjì péré tí ètò náà fi ṣe kí ni o, tí ètò náà fi parí. Nígbà tí a ń retí kí àwọn èèyàn kún pè wọlé kún ó jẹ̀bùn, òun náà ni pé ètò yìí àwọn tí a bá fẹ́ so nígbọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ láti mọ fún àwọn tí wọ́n bá ṣe kí ni o, àwọn tí wọ́n bá gbà béèrè lẹ́bùn ni, àbí tá a bá ní ìmọ̀ràn kan àbí mìíràn tẹ́ fẹ́ fún wa láti lè jẹ́ kí ni o, láti lè jẹ́ kí ètò yìí gbòòrò sí àti láti fi ṣàǹfààní fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. So ẹ jẹ́ ká pe nọ́mbà eléyìí tó ṣe kí ni o, eléyìí tí ó wà ní ojú ẹ̀rọ wa hàn. Àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí ẹ darapọ̀ mọ́ wa. Bàbá professor ti wà pẹ̀lú mi láti ilé agbára látàárọ̀, bó ti ẹ̀yẹ pé wọ́n sàn lulẹ̀ ni gbogbo ẹ̀ ni wọ́n ń pè ní àbúrò àwọn.
so àwọn èèyàn wọ́n sì ti disown ni wọ́n láwọn ọmọ yín àsìgbé kí ló pẹ́ fún so àbúrò yín náà ni gbogbo wọn ọ̀dà gbogbo wọn náà ti ń gbọ́ so gbogbo wọn náà ti ń gbọ́ ẹgbẹ́ wọn béèrè ká tó parí olóyè Adelabu ní kí ló fi yàtọ̀ sí factorization factorization lòun náà ṣùgbọ́n tí ó fi yàtọ̀ tẹ́ bá gbé function kan sí nested form náà ní pé kí ni o àwọn in tó lè gbà rọrùn lọ́nà tó lè gbà rọrùn láti find kí ni o láti find the value point kan so tàbí láti find the value function kan so ti yà máa ẹgbẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tẹ́ bá ní kẹ́ factorize ẹ̀ ní ìsìn ẹgbẹ́ kan factorize ẹ̀ náà ni ó tún lè ṣe kí ni ó tún lè fún yín ní wàhálà tẹ́ bá fẹ́ mọ tí yóò mọ jẹ́ bóyá ní kí ni o ní point 2 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣùgbọ́n tó bá wà ní nested form ẹ lè ṣe kí ni ẹ lè gbé sí lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó mọ̀ fún yín ní tí èsì answer náà mọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ so torí pé àkókò ti lọ púpọ̀ adúpẹ́ pọ̀ ní ọwọ́ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́dọ̀ dókítà wa so tí wọ́n ti ń bá a sọ̀rọ̀ látàárọ̀ láti iléèwé ẹ̀kọ́ gíga Usman iléèwé ẹ̀kọ́ gíga Sokoto fásitì Sokoto ẹ ṣe Danfodio so bàbá náà ẹ mọ̀ ibẹ̀ ti jáde ní sà. Ilé ìwé tèmi lọ máa kọ mo kàwé ní Pọ́tà mo kàwé ń bì ní. ọ̀hàn lára yín bàbá ọ̀hàn lára yín adúpẹ́ lọ́dọ̀ bàbá pòfẹ́sọ̀ wa náà so ìṣirò wọn ń pera wọn ṣùgbọ́n ìlérò pé ìṣirò ni wọ́n kọ́ ní sùkúù so bóyá bàbá ó padà máa sọ fún mi tá a bá gbé kámẹ́rà kúrò ń bẹ̀ so títí tí a fi pàdé ní ọjọ́ mẹ́jọ ẹ mọ́ gbàgbé pé àwọn ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa àlàyé ìwé ọ̀jọ̀gbọ́n ní engineering mathematics so ní èdè Yorùbá ti Dexter Booth àti K.A. Stroud yóò mọ wáyé ní ọjọ́ kinion ní gbogbo ọjọ́ Thursday so ní gbogbo ọjọ́ Thursday tí a mọ̀ sí kinion ọjọ́ bọ̀ so tí a mọ̀ sí ọjọ́ àlàyé olóòdò ní ọmọ yìí ọjọ́ Àlàmísì ẹ ṣé púpọ̀ mo kí ọ̀rẹ́ mi pàtàkì ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa so olóyè Adébáyọ̀ Adémọ́lá láti ìlú Canada so títí a fi mọ pàdé ní ọjọ́ mẹ́jọ so ó dìgbà ó dàárọ̀.